Ẹ kú àmójúbọ̀ ọ̀sẹ̀ tuntun lọ́ọ̀dẹ̀ yìí o. Láti inú àwọn ìwé ìròyìn ìjọ àgùdà káàkiri ilẹ̀ Yorùbá ló tún dé sétìgbọ̀ yín. Iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti ẹkùn ìjọ àgùdà ti Ìbàdàn láti mú wá fún yín. Àlùfáà Paul Aṣáwálé lóníròyìn yín. Ṣáájú, ẹ gbọ́ kókó tó wà nínú àwọn ìròyìn náà. Ṣé ìṣekúpani ni lóòótọ́ àbí ìsọlẹ́nu lásán ni? Ìbéèrè yìí ló jẹyọ lórí ọ̀rọ̀ ìṣekúpani tó ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ojú ìwé kìíní ti The Herald ló wà lẹ́kùnrẹ́rẹ́. Lórí ọ̀rọ̀ owó orí, àgbáríjọ àwọn bíṣọ́ọ̀bù ẹkùn àgbà Ìbàdàn pè fún ìlànà ìṣègbè àti gbangba làṣáátà. Ojú ìwé kẹrin ti The Herald ló wà. Ẹ máa wá Jésù àti ìgbàlà ní gbogbo ohun tí ẹ bá ń ṣe o. Bíṣọ́ọ̀bù Ọ̀dẹ́tóyìnbó ló pàrọwà bẹ́ẹ̀. Ojú ìwé kẹfà CDA Rock lẹ́kùnrẹ́rẹ́ rẹ̀ wà. Ìpè fún ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run ni bíṣọ́ọ̀bù Abẹ́òkúta fi kásẹ̀ ọdún ìrètí nílẹ̀. Ojú ìwé kìíní ti CDA Rock lòun náà wà lẹ́kùnrẹ́rẹ́. Obìnrin tó bá nírètí tó sì ń ṣiṣẹ́ pẹ̀lú ìgbàgbọ́ gbọ́dọ̀ lè máa gbàdúrà dáadáa ni o. Nínú ọ̀rọ̀ bíṣọ́ọ̀bù Ìlọrin sí àwọn ẹgbẹ́ obìnrin lèyí ti jẹ jáde. Ojú ìwé kẹta di The Chronicler láti lè rí kà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọ Ọlọ́run ju ẹnikẹ́ni lọ o. Bíṣọ́ọ̀bù àgbẹ̀kùn Ìbàdàn ló sọ bẹ́ẹ̀. Ojú ìwé kìíní ti Independent ló wà lẹ́kùnrẹ́rẹ́. Ìrìn àjò ayọ̀, iṣẹ́ àti ìfaraẹnijìn ọ̀tun fún ẹ̀dá ènìyàn ní 40 ọdún yìí jẹ́ fún mi o. Èmi kọ́, bíṣọ́ọ̀bù ẹkùn Ọ̀yọ́ ló sọ bẹ́ẹ̀. Bí iṣu wá ṣe kú tí ọ̀bẹ sì ṣe bẹ́ẹ̀ lẹ́ ò rí kà lójú ìwé kẹsàn-án ti The Catholic Independent. Ní báyìí, ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí ni kẹ́ fìdílé tàbí kẹ́ fi nǹkan lédìí kẹ́ sì tẹ́tí gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ṣé ìṣekúpani ni lóòótọ́ àbí ìsọlẹ́nu lásán ni? Ìbéèrè yìí ló jẹyọ lórí ọ̀rọ̀ ìṣekúpani tó ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìbéèrè yìí kò ṣàìdá lórí ìforígbẹ́rí àwọn lámètò àwùjọ Nàìjíríà. Bí àwọn kan ṣe ń fi ẹ̀rí lélẹ̀ lórí ìṣekúpani àwọn Kìrìsìtẹ́nì yìí, bẹ́ẹ̀ náà ni àwọn lámètò kan sọ pé àhesọ ìròyìn lásán ni. Èyí sì ni wọ́n ní ìwé ìròyìn kan nílẹ̀ Amẹ́ríkà tí a mọ̀ sí New York Times gbé lórí. Ṣùgbọ́n àjọ kan tí a mọ̀ sí Wùríwà náà fọhùn padà sí pé ìgbàgbọ́ New York Times yìí kò ṣàìdá lórí mílíọ̀nù 9 náírà tí ìjọba Nàìjíríà fi ń dúnàdúrà pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà láti tèrò wọn pa lórí pé ìgbésùnmọ̀mí wà lórí àwọn Kírísítẹ́nì ní ilẹ̀ Nàìjíríà. Lórí ọ̀rọ̀ owó orí, àgbáríjọ àwọn bíṣọ́ọ̀bù ẹkùn àgbà Ìbàdàn pè fún ìlànà ìṣègbè àti gbangba làṣáátà. Lára àbájáde ìpàdé wọn ọlọ́dọọdún nípè yìí ti jáde. Wọ́n rọ ìjọba àpapọ̀ pé bí wọn yóò ṣe máa mú gbogbo ète wọn lórí ọ̀rọ̀ owó orí yìí lò, kí wọ́n rí dájú pé wọ́n kún àkúnyawọ́ àti pé funfun nẹ́nẹ́ sí lọ́wọ́ wọn lórí ètò náà. Wọ́n wá kìlọ̀ bákan náà pé kí ìjọba rí dájú pé ètò wọn kankan kò ní ará ìlú lára o, débi pé yóò wó àwọn tálákà mọ́lẹ̀. Ìròyìn yìí sọ pé bíṣọ́ọ̀bù ti ẹkùn Ọ̀yọ́ Most Reverend Dr. Emmanuel Adétóyèsè Bádéjọ ló ka àbájáde ìpàdé yìí jáde fún àwọn oníròyìn gbọ́. Ẹ máa wá Jésù àti ìgbàlà nínú gbogbo ohun tí ẹ bá ń ṣe o. Bíṣọ́ọ̀bù Peter Olúkáyọ̀dé Ọ̀dẹ́tóyìnbó títún ṣe bíṣọ́ọ̀bù ìjọ àgùdà ẹkùn Abẹ́òkúta ló pàrọwà bẹ́ẹ̀. Àrọwà yìí ló jáde sí àwọn aṣojú gbogbo ìjọ kọ̀ọ̀kan tó so ẹkùn àgbẹ̀ Èkó papọ̀ tí wọ́n péjọ ní Divine Mercy Pastoral Center Ọbádáoko ní ìlú Abẹ́òkúta. Ìrìn àjò ọdún ìrètí ló kó wọn papọ̀, èyí tí àkọlé rẹ̀ ń jẹ́ àtúnṣe àṣepọ̀ àti iṣẹ́ ìsìn wa pẹ̀lú Ọlọ́run àti ara wa. Nínú ìwàásù rẹ̀ ni bíṣọ́ọ̀bù ti rọ gbogbo wọn láti máa wọ́ Ọlọ́run nínú ohun gbogbo tí wọ́n bá ń ṣe, nítorí pé
ìrìn àjò ìgbàgbọ́ jẹ́ ìrìn àjò ìkíyèsára lójoojúmọ́. Ìpè fún ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run ni Bíṣọ̀bù Abẹ́òkúta fi kásẹ̀ ọdún ìrètí nílẹ̀. Nínú ìwàásù rẹ̀ nílé ìjọsìn ti SS Peter and Paul Cathedral Ìrẹsì lábẹ́òkúta ni Bishop Most Reverend Dr. Peter Ọdẹ́tóyìnbó ti rọ àwọn olùjọ́sìn pé kí wọ́n fìgbésí ayé wọn jọ ti ìdílé mímọ́ ti Jésù, Màríà àti Jósẹ́fù. Ó ṣàpèjúwe wọn bíi àṣepé àpẹẹrẹ olóore, ìwà ọmọlúàbí, ìrètí àti ìgbọràn. Ìdílé mímọ́ yìí ni bíṣọ́ọ̀bù pè ní ìtẹ̀ka àtọ̀runwá fún gbogbo ìdílé onígbàgbọ́, àti pé ìdílé tí kò bá tẹ̀ka tirẹ̀ jọ tìdílé mímọ́ náà ó ń rìn lọ́nà ìbíwó ni. Obìnrin tó bá nírètí tó sì ń ṣiṣẹ́ pẹ̀lú ìgbàgbọ́ gbọ́dọ̀ lè máa gbàdúrà dáadáa o. Nínú ọ̀rọ̀ bíṣọ́ọ̀bù Ìlọrin sí àwọn ẹgbẹ́ obìnrin lèyí ti jẹ jáde. Ọ̀rọ̀ yìí ni Most Reverend Dr. Pendu Lawani sọ níbi àkànṣe àdúrà àti ìpàdé àpapọ̀ tí àgbáríjọ àwọn obìnrin ẹkùn Ìbàdàn ṣe ní ìlú Ìlọrin. Bíṣọ́ọ̀bù Lawani jẹ́ kó yé wọn pé láti nírètí ni láti nígbàgbọ́ nínú ẹni tó bá múni tọ̀ Ọlọ́run lọ. Bákan náà ló já sí pé irúfẹ́ ẹni náà gbàgbọ́ pé gbogbo ìrètí Ọlọ́run ni yóò wá sí ìmúṣẹ. Ìdí sì nìyí tó ní wọ́n fi gbọ́dọ̀ kún fún àdúrà kí wọ́n sì gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ìjọ Ọlọ́run ju ẹnikẹ́ni lọ o. Bíṣọ́ọ̀bù àgbà ẹkùn Ìbàdàn ló sọ bẹ́ẹ̀ níbi ìsíde ìsìn ìpàdé àkọ́kọ́ àwọn bíṣọ́ọ̀bù tó so ẹkùn àgbà Ìbàdàn papọ̀ ni Most Reverend Dr. Gabriel Lékè Abégúnrin tí í ṣe bíṣọ́ọ̀bù àgbà ẹkùn Ìbàdàn ti sọ bẹ́ẹ̀. Ó fi àkókò náà tó pàrọwà fún gbogbo ọmọ ìjọ láti máa tẹ́tí sí àwọn tó ń darí wọn nínú ìjọ bí àwọn bíṣọ́ọ̀bù, àwọn àlùfáà àti àwọn olùkọ́ ẹ̀kọ́ ìgbàgbọ́ pẹ̀lú àwọn ènìyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bàbá tó sọ fún wọn pé tí wọn kò bá gbìyànjú láti mọ ìjọ wọn yékéyéké yóò ṣòro fún wọn láti tẹ̀lé ìjọ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ìrìn àjò ayọ̀, iṣẹ́ àti ìfaraẹnijì ọ̀tun fún ẹ̀dá ènìyàn ní 40 ọdún yìí jẹ́ fún mi o. Bíṣọ́ọ̀bù ẹkùn Ọ̀yọ́ ló sọ bẹ́ẹ̀ nígbàtí bíṣọ́ọ̀bù Most Reverend Dr. Emmanuel Adétóyè Ṣebádéjọ ń dá àwọn oníròyìn lóhùn àwọn ìbéèrè kọ̀ọ̀kan lórí ayẹyẹ 40 ọdún nínú iṣẹ́ àlùfáà rẹ̀. Ó ní kò sí ìgbà kan tóun kábàámọ̀ wíwọnú iṣẹ́ yìí, àti pé ìwúrí àwọn ènìyàn, ìgbárùkù tí wọn àti àdúrà wọn kàn tanná ìtẹ̀síwájú fún òun nínú iṣẹ́ náà ni. Èyí ló mú àgbà olórí ẹ̀sìn yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó gbárùkù tì nínú iṣẹ́ yìí láti ọdún yìí wá. Ó sì tún dúpẹ́ oore wíwá tẹgbẹ́tọgbà sí àwọn ọjọ́ tí wọ́n yà sọ́tọ̀ fún ayẹyẹ náà. Ó sọ pé ọpẹ́ sí Ọlọ́run àti ìfẹ̀mí oore hàn fún ọ̀pọ̀ ìfaradà àwọn ènìyàn Ọlọ́run fóun ní gbogbo ayẹyẹ wọ̀nyí jẹ́. Tó àtọ́bẹ̀ láṣe díẹ̀ lólè, agbe mi tún ṣetán ó ń rèlú Ìdárò, àlùkò mi ṣetán ó ń rèlú Ìkosùn, lékeléké mi ṣetán ó ń rèlú Ìkẹfun. Símbà ẹ ni wọ́n pè ní ọbẹ̀ oge. Àkú àmójúbọ̀ oṣù tuntun, a ò ní fàìsàn ló lágbára Elédùà. Àlùfáà Paul Àṣàwálé ń padà sí bùbá rẹ̀ lọ́sẹ̀ yìí bákan náà. Ìjì òkúkú ní ìjà kó domi inú àgbọnù ó ṣèwọ̀. Ǹjẹ́ títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé gbọ̀ngbọ̀n àtèmi àtẹ̀yìn òkè gbọ̀ngbọ̀n.